Kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olúyinká tí ẹ kò gbójú ọjọ́ ṣe rí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn single parent àti àwọn ọ̀dájú, àwọn olè ọlọ́kànjúwà ìyàwó ilé kan. Ní bá ní single parent pọ̀ oríṣiríṣi. Àwọn tí mo fẹ́ bá sọ̀rọ̀, mi ò bá single parent tó jẹ́ wípé bí àwọn ti pẹ́ ní ilé ọkọ wọn náà bí gbogbo ọmọ inú wọn sí. Wọ́n dẹ̀ try, wọ́n gbìyànjú, wọ́n tiraka láti jókòó ṣe ìyá àwọn ọmọ wọn, ṣùgbọ́n gbà tán rí pé ẹ̀mí àwọn fẹ́ bọ́ káwọn lè rojú ráyè ṣe ìyá àwọn ọmọ wọn. Wọ́n ti rí ọkọ kẹ ò change ìwà burúkú, so káwọn lè ráyè ṣe ìyá àwọn ọmọ wọn. Wọ́n láti wà force láti kúrò nílé ọkọ yẹn nígbà tẹ́mi wọ́n fẹ́ bọ́. Irú àwọn single parent bẹ́ẹ̀ yẹn mi ò bá wọn wí. Àwọn yẹn abiyamọ tòótọ́ ni wọ́n, abiyamọ tó fẹ́ jèrè ọmọ ni wọ́n. Tẹ́ bá wò wọ́n lè ti pé 15 years 20 years nílé ọkọ. Obìnrin tó ní sùúrù náà tó pé 10 15 years nílé ọkọ tí ò kúrò, tó wá gbẹ̀yìn tó pàpà kúrò, ẹ jẹ́ ká kíra fún pé tó bá jẹ́ wípé kì í ṣe pé mi ẹ̀ fẹ́ bọ́ ni, ó ṣeé ṣe kó dúró síbẹ̀. Ilé ọkọ téèyàn bá wà for 15 years for 12 for 13 years tó bí ọmọ síbẹ̀, tí o pẹ̀lú nǹkan tó ju ẹ̀rí tó dẹ̀ pàpà kúrò, ó yẹ kẹ́ mọ̀ pé nǹkan tó lè mú kúrò ní táìmì yẹn, ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ni, pé ọkùnrin yẹn ò fẹ́ yíwà padà ni. So irú àwọn single parent bẹ́ẹ̀ yẹn mi ò bá wọn wí. Àwọn tí mò ń bá wí sí àwọn single parent ọlọ́kànjúwà, àwọn ìyàwó ilé ọlọ́kànjúwà, olè ọ̀lẹ, àwọn single parent olè olójú kòkòrò akúnakúnà ni mò ń bá wí. Tẹ́ bá wo trend nǹkan tó ń ṣẹlẹ̀ ní Naija ń sìn láàrin àwọn Yorùbá from between 23 to 35 upward, ẹ máa gbọ́ single parent. Wọ́n ti bímọ méjì, wọ́n ti bí ẹyọ kan, wọ́n lè bí ọmọ mẹ́ta bàbá méjì, ọmọ mẹ́ta bàbá mẹ́ta, ọmọ méjì bàbá méjì, nítorí ojú kòkòrò, nítorí olè. Gbogbo àwọn tó ń pè mí àwọn fọ́kọ, ìyàlẹ́nu ló jẹ́ fún mi wípé hardly mo fi máa ń rí ẹni tó máa ń pè mí tó máa ń sọ fún mi nínú àwọn single parent yẹn pé Àǹtí Yínká, ẹni tó máa fún mi ní ayọ̀, ẹni tó máa fi ìfẹ́ wọ̀n mi, tó máa fún mi ní ìfẹ́, ẹni tó máa fún mi lọ́kàn balẹ̀ ni mò ń wá. Ọ̀pọ̀lọpọ̀ wọn Àǹtí Yínká, ẹni tó máa tọ́jú mi ni mò ń wá o. Ẹni tó máa tọ́jú mi, tá dẹ̀jọ́ máa tọ́jú ara wa. Tí mo bá fẹ́ mọ̀ bèrè lọ́wọ́ pé kí lẹ fẹ́ fi máa tọ́jú ẹ̀, a máa gbádùn ara wa nìṣá, òun á dẹ̀ máa fowó kẹ́ mi, that means pé ìwà máa fòbò kẹ́. Kí ló dé táyé yín rí báyìí? Kí ló dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ yín kí ń wá ìfọ̀kànbalẹ̀ àti ìfẹ́ ju owó lọ? Àwọn yìí tó máa fún yín, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó máa fún ẹ nífẹ̀ẹ́, tó máa fi ẹ́ lọ́kàn balẹ̀, wọn ò ní owó gidi irú ìtí ẹ̀yin olójú kòkòrò yín wá, wọn ò ní lọ́wọ́. Ó ní ẹ ṣe ń jẹ ìyà, tó ṣe ń fìyà jẹ yín, tó ṣe ń fi igi gbá yín lórí. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ kí ń wake up. Mistake tẹ́ ṣe lálákọ̀ọ́kọ́, ẹ ṣe lẹ́ẹ̀kejì, ẹ ṣe lẹ́ẹ̀kẹta. Ó dìgbà tí òbò yín bá yé ṣomijé, tí òbò yín bá dry tó wá yín ṣá, tẹ́tí di menopause, tí òbò yín tí àlùbáríkà òbò yín ti kúrò. Nígbà ilẹ̀ wa máa wọ ọkọ ọjọ́ alẹ́. Ìgbà tó yẹ kẹ́ ti gbá ọkọ ọjọ́ alẹ́ yín mú nítorí pé kò lówó. Ọ̀pọ̀lọpọ̀ yín tasty fried chicken, ẹja, ẹ̀yin ajẹja, wọ́n gbé yín lọ jẹja gbòbò lọ́wọ́ yín. Ẹ̀yin ajẹja lóyún, ọ̀pọ̀lọpọ̀ yín la jẹja lóyún, tó bá ti mú yín lọ jẹja àti dòdò. Àwọn ọmọ yahoo ẹ ti rò pé owó wà lọ́wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ yín àti ẹ̀ máa ṣògùn láti fi oyún táyì ọkùnrin tó ń gbé yín lọ jẹja àti dòdò dáhùn. Ẹ mọ̀ pé ilé ayé ó ju gbogbo ẹja àti dòdò lọ. Ọ̀pọ̀lọpọ̀ yín ò dẹ̀ kí ń ṣe graduate, ẹ tún níṣẹ́ lọ́wọ́. Ká má sọ pé torí pé ẹ jẹ́ graduate ẹ níṣẹ́ lọ́wọ́, ẹ fẹ́ ní standard. Ẹ̀yin tí ò yẹ kẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ní standard kankan, tẹ́ fẹ́ máa gbé ìgbé standard life. Ẹ bá ti wá bọ́ sọ́wọ́ àwọn ọmọ yahoo, ọwọ́ àwọn ọmọ ọkùnrin tó ń fẹ́ tí ò ní prospect, tí ò kọ́ṣẹ́ ọwọ́, tí ò lọ sí school, tó jẹ́ pé iṣẹ́ jámánjámá ó kàn mówó wálé ni, ó ti rò pé ó ti lọ́kọ. Ìmí á lọ máa ṣàdúrà, ìmí tí ẹ lè lọ wádìí kan sọ pé òun lọ́kọ ẹ̀. Ìmí á lọ máa ṣàdúrà, á ní dandan òun ló fẹ́fẹ́. Ó bá ti lóyún báyìí, tó bá jẹ́ pé Rashidi lórúkọ ẹ̀, aya ní òun di Mrs Rashidi láì sanwó. Ìmí inú àwọn ọmọ yahoo gan ló ń bọ̀ ìyá àti bàbá yín. Ó lè lọ́pọ̀lọpọ̀ yín. Tó bá yẹ ẹ wá máa sọ wípé tọ́jú ọmọ kò wú ọmọ. Kò sí ọkùnrin, ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín single parent yẹn,
lè lóyún fún ẹni tí ò tọ́jú yín láti lẹ̀. Ojú kòkòrò ló mú yín lóyún fún wọn in the first place. Ìgbà tí wọ́n ti wá tí nǹkan ti dápá tí mága ò sanwó mọ́, ìwàhálà wá ṣẹlẹ̀ nígbà tó bá rówó tọ́jú ọmọ, ẹ̀yin náà bá rí wọn fi, òun ló máa ń fa lílù fún yín tó fi jẹ́ pé tẹ́ bá lọ wọn ò kí ń wu ẹ̀yìn, wọ́n máa ń kọ̀yìn tọmọtọmọ ni. Àwọn single parent tó jẹ́ abiyamọ tó kúrò nílé ọkọ wọn after 15-10 years, ẹ rí pé ọkọ wọn ò kí ń kọ̀ wọn tọmọtọmọ. Wọ́n lè má ní relationship pẹ̀lú ìyàbẹ̀ kò ní fọmọ wọn lẹ̀. Bẹ́ẹ̀ ẹ̀yin single parent òde òní, ẹ̀yin ọlọ́mọ kan bàbá kan, ọlọ́mọ mẹ́ta bàbá mẹ́ta, ọlọ́mọ mẹ́ta bàbá méjì, ẹ̀yin from 23 upward to 35. Ẹ rí pé táwọn ọkọ yín bá kọ̀yìn, wọ́n máa ń kọ̀yìn tọmọtọmọ ni. Wọ́n máa ti ń gba yín lójú, gba yín nímú kúrò nínú ilé wọn nítorí pé ẹ marry for the wrong reasons. Ẹ marry for wrong reasons. Ẹ lọ pẹ̀lú target ni. Gbàtẹ́ wá hit target yín mọ́. Òun ló fa wàhálà yín in the first place. Ẹ má wá máa rojọ́ fún mi pé wọn ò tọ́jú ọmọ torí pé ọkùnrin tó bímọ yẹn fún tí ò bá fi owó tó ẹ láti lẹ̀ ò ní lóyún fún. Ìgbà tẹ́ lóyún fún wọn tí nǹkan gápáwú tán rówó tọ́jú ọmọ mọ́, lẹ wá ní wọn ò tọ́jú ọmọ, kò yẹ kẹ́ lóyún fún wọn in the first place. Ojú kòkòrò olè ló pa yín. Àwọn tí wọ́n lè tọ́jú yín, tán máa fún yín nífẹ̀ẹ́, tán máa respect yín, tán máa fún yín ní right attitude, wọn ò lówó púpọ̀ torí pé wọ́n máa ń wà responsible, wọn ò lè borúkọ ẹbí wọn jẹ́, wọn ò lè ṣe yahoo. Ẹni tó bá dẹ̀ ń ṣiṣẹ́ lójú méjèèjì ní nǹkan tí Naija ń wíṣì kò ní gbé yín lọ jẹ ẹja àti dòdò every time. Á prefer pé kó fún ẹ lówó yẹn kó fi sebẹ̀ sílé, ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́ yẹn, fẹ́ lọ jẹja lóyún, ẹ fẹ́ lọ jẹja àti dòdò, ẹ fẹ́ lọ jẹ tasty fried chicken, ẹja àti dòdò kill you there. Gbogbo yín lọ ń jẹja lóyún, ẹja náà fi fún yín lóyún. Ẹ tún máa point and kill, òun náà fi fún yín lóyún. Chicken and chips náà fi fún yín lóyún. Tasty fried chicken lọ́pọ̀lọpọ̀ yín fi lóyún. Tẹ́ bá tún wá ní tán, mistake tẹ́ ṣe lálákọ̀ọ́kọ́, ẹ ní rectify ẹ ṣe lẹ́ẹ̀kejì. Ẹ lè settle ọ̀ǹtìgbà tí òbò yín, omijé òbò yín bá ti dry. Tó di wípé tó bá kọwọ́ bòbò yín kò lè yọ mi mọ́, lubricant náà fi máa jẹ́ kó mi wà lórí òbò yín. Ìgbà yẹn lára yín máa wálẹ̀ pé ntẹ́ǹtà ti tán lórí igbá. Ẹ̀yin single parents, ó lè lọ́pọ̀lọpọ̀ nínú yín. Kò ṣe àwọn tó ti dàgbà sílé ọkọ tán wá kúrò ńbẹ̀ torí pé wọ́n sàsálà fẹ́mi wọn o. Ẹ̀yin from 23 to 35 yẹn, ntẹ́ ń wá lójú yín rí. Kò yẹ kẹ́ máa gbẹnu nítorí pé ẹni tí tó bá mọ̀ pé kò ní wà responsible ò ní lóyún fún. Ó ti náwó fún ẹ, owó gífà. Ó ti ná owó ìfà fún ẹ. Nígbà tó wó dápá tí ò sí lárúwó gbò ta lẹ fi ń lura yín torí ò ní respect ẹ mọ́ torí kò náwó fún ẹ mọ́, ó ti ń wá okó mi tó tún máa náwó fún ẹ. Òun ló máa ń mú yín tó yẹ pé bọ́kùnrin ṣe wà ní Nàìjíríà tó bọ̀ nítorí pé wọn kò sówó, ẹ máa wọ́kùnrin abroad tó máa fi tọrọ gba pátá lọ, tó máa fi 20 pound gba pátá ní abẹ́ yín. Èyí tó wà ńbẹ̀ tẹ́jọ́ máa ṣe wẹ́rẹ́ tẹ́jọ́ máa gòkè, ẹ fẹ́ yẹn. Ready-made lẹ fẹ́. Ẹ níyé bọ́ lógun single parent, ẹ ṣe bẹ̀rẹ̀ ni. Torí the more tẹ́ bá ti ń sọ pé ẹ ń wá ọkọ tó máa tọ́jú yín, kò sí tó ń sọ pé mò ń wá ọkọ tó máa fún mi nífẹ̀ẹ́. Ìfẹ́ ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ wá. Ọkùnrin tó máa regard yín, tó máa respect yín bí obìnrin, tó ìwọ gangan fúnra rẹ̀ kó tó wá ọkùnrin kọ́kọ́ ní iṣẹ́ lọ́wọ́ tó ń tọ̀ṣẹ̀ tó ń tọ́yà, so that tó bá rí ọkùnrin tó wà responsible tó bá kù díẹ̀ káàtó fún ìwọ gan wàá lè gbé gẹ́gẹ́ bí obìnrin. Ọ̀dọ̀ yín ló ti jẹ́ èèwọ̀ pé obìnrin assist ọkùnrin. Ọ̀dọ̀ ẹ̀yin Naija tẹ́ jẹ́ obìnrin yìí, ẹ̀yin ọmọ kékèké ló ti jẹ́ èèwọ̀ wípé obìnrin lè gbé ọkùnrin. Tí gbogbo tí yín mú wá lọ́wọ́ ọkùnrin ni lẹ ṣe ń di single parent. Nígbà tí kò bá sí mọ́, tí ìyàwó ò sanwó mọ́, nígbà tí wọn ò bá rí owó tó ń jí tí wọn ò rí jí mọ́, á wá di wàhálà, ìwá ni wọ́n dọ́mọ́lẹ̀. Ẹ ní lóyún fún wọn tẹ́lẹ̀ tí wọn ò bá ṣe nǹkan fún yín láti ilẹ̀. Ìgbà tí ò sí mọ́ ni wọn ò tọ́jú ọmọ yín. Kí ló dé tí ayé yín rí báyìí? Ẹ̀yin 23 to 35, ẹ̀yin single parent, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ set priority yín right. Ẹ máa wá ìfẹ́. Àwọn tí wọ́n nífẹ̀ẹ́, tí wọ́n farabalẹ̀, tí wọ́n ṣe legit iṣẹ́, wọn ò kì í sábà lówó púpọ̀ lọ́wọ́.
ṣùgbọ́n máa fún yín nífẹ̀ẹ́, wọ́n máa respect yín. Àwọn tó lówó tẹ́ ẹ bá tẹ́ ẹ lè sìrègùn lé lórí, àwọn náà ń gba yín lójú, gba yín nímú. Ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn single parent tí wọ́n ń lù jáde ilé ọkọ sìn. Ẹ lọ wo genesis wọn, ẹ rí pé ọkọ wọn ti lówó rí, àìlówó mọ́, owó yàmùyàmù yẹn ò sí mọ́ ló ń fàjà wọn tó fi ń lura wọn pa. Ẹ tún máa ṣògò pé nítorí owó yahoo tó ń ná fún yín, wàá tún máa ṣògò kó má fẹ́ yàwó mi. Ìyẹn dẹ̀kẹ̀rẹ́ ẹni tó bá lówó lọ́wọ́ arówó ṣèranù, arówó ṣe ṣìnà. O ò lè ní kó dúró lórí òbú ẹnìkan, ẹni tó ń rówó owó àwùfù. Bó ṣorí àwọn tí wọ́n lọ́ra ní táṣẹ́rẹ́ tó bu àṣírí ìwà tiẹ̀ nìkan, tó dẹ̀ bu àṣírí yín, wọ́n á respect ẹ, wọ́n á fún ẹ nífẹ̀ẹ́, wọ́n á respect ẹ bí ọkùnrin. Wọn ò ní fẹ́ ba ojú ẹ jẹ́, wọn ò ní fẹ́ ṣe iṣẹ́ tó máa ba family wọn jẹ́. Ẹ̀yin ò fẹ́ yẹn, ọ̀rọ̀ òòjọ́ lẹ fẹ́. Níbo jẹ́ pé àwọn wèrè ìyàwó ilé kan náà, tọ́kọ bá ti fẹ́ yín, ẹ fẹ́ kó ṣoríire, ẹ fẹ́ kó lájẹṣẹ́kù, ẹ máa ṣiṣẹ́, ìmí à máa gbowó ju ọkọ yín lọ. Ẹ nílé help ọkọ. Tẹ́ bá ń gbowó ju ọkọ yín lọ, kò sí nǹkan tó ní kẹ́ máa pín responsibility ní 70-30, 60-40. Ẹni tó bá ń gbowó jù kó mú èyí tó pọ̀ jù. Ẹ fẹ́ kí àwọn ọkọ yín kó níláárí kan, lájẹṣẹ́kù kan, láforí. Ẹ̀yin tẹ́ ń gbowó ju ọkọ yín lọ, tó dẹ̀ jẹ́ wípé bùkátà yẹn ẹ tún jẹ́ kó rọ ọkọ lọ́rùn ju ìwọ tó ń gbowó lọ. Obìnrin mi ò lè mú kọ́bọ̀ ara ẹ̀ báyìí kó fi ṣe nǹkan sí ara ẹ̀ tó ló ti lọ́kọ. In tí ẹjọ́ máa jẹ nínú ilé, tí àtẹjọ́ máa jókòó sí inú ilé tẹjọ́ máa gbé, obìnrin mi ò lè yọ owó ní àpò ara ẹ̀ kó fi tú inú ilé tẹjọ́ máa gbé ṣe. A ní ọkọ lọ lórí aya. Ṣé ọkùnrin ló dáràn ni? Ṣọkọ yín ló dáràn ni? Ẹ̀yin obìnrin burúkú yìí. Ọmọ tí obìnrin mi bí láti inú òbò ẹ̀, torí pé ó ti rí pé ọkùnrin yẹn ń ṣiṣẹ́, kò lè yọ owó kó fi san, kó fi ṣe nǹkan lórí ọmọ. Èmi sanwó school àwọn ọmọ mi nígbà kan. Bàbá wọn lè wá dá padà fún mi later, bó kò ní mọ̀ pé mo ti san. Nígbà mi a ti lọ san, máa lọ padà lọ gbà ní school torí pé mo ti san nígbà tó wà lọ́wọ́ mi. A san padà fún mi nígbà tí wọ́n wà ní kékeré, but mo máa ti kọ́kọ́ fi owó mi san ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ò ní mọ̀. Bí ò bá dẹ̀ san, but ó máa san padà fún mi. But nígbà míì á lọ san, tó bá ti san máa lọ gbà padà ní school ni. Ọ̀pọ̀lọpọ̀ yín ọmọ tẹ́ fòbò ara yín bí, ẹ lè tọ́jú ẹ̀ until tí ọkọ bá lọ yáwó wá ṣe, kó lọ yáwó kó wá kó fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín tí ọkọ bá ń gbà jù yín lọ gan, tó yẹ kẹ́ tún wò kẹ́ fi kún fún, ẹ tún fẹ́ gbà nínú nǹkan tó ń gbà lọ́wọ́ yín. Kí ọ̀pọ̀lọpọ̀ yín nǹkan tẹ́ lè afford, bọ̀ nítorí pé ṣá fẹ́ fún ọkùnrin yẹn pa kó má lè ní extra, ẹ tún gbà lọ́wọ́ ẹ ní kò ní jáde lẹ́nu pé a má ṣe fún mi, má wọrí, mo mọ̀ pé owó pọ̀ lọ́wọ́ ẹ nísìn. Níbi tẹ́yìn ìyàwó lè dájú dé, níbo nìfẹ́ wà? Ó lè lẹ́yìn náà, ọ̀pọ̀lọpọ̀ yín ò lè níyín. Ó lè níyín, ọ̀kánjúwà níyín, ọ̀dájú abiyamọ níyín. Ọ̀nà ọ̀dà táwọn ọmọ 23 to 35 ò ní fẹ́ máa ìmí inú àwọn ọmọ 23 to 25 yẹn, wọn ò mind bóyá ọkọ wọn ò lóko, kó ṣáà ti lówó. Nígbà bá ilé ẹ̀ tó bá rí pé oko gbẹ̀wù dání ló wà náà, máa wókò míì káàkiri. Òun ni àti ẹ̀yin ìyàwó ilé gan tẹ́tẹ́ ti dàgbà sínú ilé ọkọ tí greediness ò jẹ́ kẹ́ gbádùn. Ọ̀dájú ọkùnrin tó ló nífẹ̀ẹ́, tó bá nífẹ̀ẹ́ kẹ́rù kúrò nílé ẹ̀kẹ́ má fẹ́ mọ́. Ọkùnrin tó ló nífẹ̀ẹ́ tó jẹ́ bàbá àwọn ọmọ ẹ̀, ṣé kó yẹ kí ìnira pa? Ṣó yẹ kí ìnira pa? Àbẹ́ mọ̀ pé tí bùkátà bá pọ̀ jù ó máa ń pa okó ọkùnrin, ó dẹ̀ máa ń pa ọkùnrin ni. Ó dẹ̀ máa ń fa hypertension sọ́kùnrin lọ́rùn. Tó bá ń gbàjú ọkọ ẹ lọ, tó bá fẹ́ fún ẹ gan gẹ́gẹ́ bí alálùbáríkà obìnrin, ó yẹ kó ní lágbájá, mo sì mọ̀ pé ó sì kù díẹ̀ káàtó fún ẹ, má wọrí, ẹ̀mí mi gbé. Irú àwọn nǹkan tó máa ń jẹ́ kí ọkùnrin ronú yín nìyẹn. Tí nǹkan bá ṣe ká ní mi lè fi lágbájá lẹ̀ náà, ó sanjọ́ fún mi. Kí lọkùnrin fẹ́ rò nínú ẹ̀? Kí lọkọ ẹ fẹ́ rò nínú ẹ̀? Tó bá lọ kó sì lọ ni. Gbà tó lọ ń kọ́, kí ló ṣe? Ọmọ tẹ́ ẹ bí, bùkátà ẹ̀ ọkọ ló máa gbọ́. Ti ìdílé ìyá ẹ̀ ọkọ ló máa gbọ́. Tiwọ náà ọkọ ló máa gbọ́. Ọkọ ló máa sanwó insurance mọ́tò ẹ̀, mọ́tò tó ń wà. Ọkọ ló máa sanwó insurance ẹ̀, ọkọ ló máa sanwó ilé, ọkọ ló máa kí ló dé? Ó dẹ̀ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí obìnrin, òun gba owó. Tó bá ti dọ̀rọ̀ olówó dé ló máa dọkọ lọ lórí aya.
tó bá ti dọ̀rọ̀ nǹkan míì á di wípé irọ́ a lè jọ ṣe. Ẹ burú ẹ̀yin ìyàwó ilé, ẹ̀yin olè, ìyàwó yẹn ajẹja lóyún, ẹ̀yin tí wọ́n fi tasty fried chicken fẹ́, tẹ́ ń bí ọmọ mẹ́ta bàbá kan, yé disgrace ara yín. Ẹ lọ jáwọ́, ẹ máa wá ìfẹ́ ìjìnlẹ̀, ẹ máa wá ìfẹ́ lára ọkùnrin, ẹ máa wá ìfẹ́ ní ara ọkùnrin, ẹ má máa fall pẹ̀lú owó, ẹ máa wá ìfẹ́ ná lára ọkùnrin. Ibi tí ìfẹ́ bá wà ẹ jọ grow. Pàápàá ẹ̀yin tẹ́ ẹ̀ ní standard, tẹ́ ẹ̀ kàwé, tẹ́ ẹ̀ kọ́ṣẹ́, tẹ́ ẹ̀ ní future, tó jẹ́ pé ẹ̀yin gan lẹ máa ń wá standard life jù. Ẹ kọ́kọ́ wá ìfẹ́ ná, kẹ́ wá right attitude, positive attitude lára ọkùnrin. Ẹ má jẹ́ kí owó àti greediness kó cover ojú yín against nǹkan tó yẹ kẹ́ ẹ rí. Tẹ́ bá ti rí olówó báyìí, ara yín máa gbọ̀n ni. Bí òlókó kò kàn yín, ibi tó ti rówó yẹn kò kàn yín. Ẹ wá máa ní, tẹ́ bá dẹ̀ tún ṣe mistake yẹn lálákọ̀ọ́kọ́, ẹ tún lọ ṣe níbu ìkejì. Ó dìgbà tí òbò yín bá wá yín ṣá, tí omijé òjò yín ò bá yin Ọlọ́run mọ́. Ìgbà yẹn lára yín máa wálẹ̀. Ẹ wá ń gbà yẹn lẹ máa ní mo fẹ́ dé ọ̀run ibùgbé ayọ̀. Ẹ wá máa wọ ọkùnrin tẹ́ máa bá lọ́jọ́ alẹ́. Ẹ lọ jáwọ́ nínú ìrádàràdà. Mi kì í fẹ́ máa gbọ́ ẹni tó máa tọ́jú mi. Àǹtí Yínká, ẹ bá mi wọ ẹni tó máa fún mi nífẹ̀ẹ́, tó máa fi mí lọ́kàn balẹ̀, tó máa fún mi láyọ̀, tó máa respect mi. Tàdẹ̀jọ́ máa tọ́jú ara wa. Ẹni tó tọ́jú yín, tó fowó fẹ́ yín, níbo ló já yín sí? Ẹ ṣe wá fẹ́ ẹni tó jẹ́ wípé ẹ̀yin náà máa lè ní say nínú ìgbésí ayé, ẹjọ́ máa ní say ní ìgbésí ayé yín, ara yín. Ẹjọ́ máa ní say nínú ìgbésí ara yín. Ẹ̀yin ìyàwó ilé náà tí ẹni kọ́kọ́ yín fòkó níṣó, ẹ fẹ́ fi bùkátà pa ọkọ yín. Owó yẹn ṣe ń kó lọ sọ́run ni. Ẹ rántí pé ẹ̀yin náà bímọ ọkùnrin. Bó bá ṣe ní ọmọ ọlọ́mọ lára, wọ́n ṣe máa ní, bó bá ṣe ní ọkọ ẹ̀ lára, wọ́n á ní ọmọ ẹ̀ ọkùnrin náà lára bẹ́ẹ̀. Hello girl, let me call you back. Give me 2 minutes. Wọ́n á ní ọkọ yín, wọ́n á ní ọmọ ẹ̀ ọkùnrin náà lára bẹ́ẹ̀. Ẹ lọ jáwọ́ nínú iṣẹ́ ibi. Ẹ lọ jáwọ́ nínú greediness, ìmọ̀tara ẹni nìkan. Ẹ̀yin olè, ìyàwó yahoo, ẹ̀yin olè single parent tí kọ́gbọ́n. Ẹ bá mi wẹ́ni tó lówó, ẹ bá mi wẹ́ni tó máa tọ́jú mi. Ẹ̀yin náà gbìyànjú kẹ́yin náà lè tọ́jú ọkùnrin, kọ́kùnrin náà lè tọ́jú yín, kẹ́ lè bọ́ sọ́wọ́ ọkùnrin alálùbáríkà. Ire o, shabarikolo.com. Ẹ lọ register ńbẹ̀. Ó dàbọ̀.